Maolana Sheikh Ibrahim Niyass. Maolana Ibrahim Niyass radiyallahu anhu. Ọlọ́run ní kí ìgbésí ayé wa kò fẹ́ jọ ti wọn díẹ̀. Ọlọ́run ní kí ìgbésí ayé bàbá wa kó fẹ́ jọ ti Sheikh Ibrahim díẹ̀. Nítorí pé wọ́n ka Sheikh kún aláṣejù nípa ìfẹ́ Ànábì. Torí wípé ayé ka Sheikh Ibrahim kún aláṣejù nípa ìfẹ́ Ànábì. Àtẹ̀bí, àtàrà, àti ìlú àtojúlùmọ̀. Ni wọ́n ka Sheikh kún aláṣejù. Gbogbo wọn ni wọ́n ka Sheikh kún aláṣejù níbi ìfẹ́ Ànábì. Ìkó fẹ́ dá nǹkan kan ní ilẹ̀. Wọ́n wá ń wò ó pé ó fẹ́ dá kankan ní ilẹ̀ ni. Wọ́n wá gbógun ti Sheikh. Ogun ni wọ́n pọ̀, wọ́n gbógun ti Sheikh. Bí Sheikh ṣe ń fẹ́ràn Ànábì. Bí Sheikh ṣe ń fẹ́ràn Ànábì. Ìmọ́lẹ̀ Sheikh ló ń tàtò. Ó nífẹ̀ẹ́ ní ìmọ́lẹ̀ Sheikh Ibrahim tó ń dalẹ̀ pòó. Ní kọ́nà. Kó tó di kó wá jáde síta. La ilaha illallah. Kó tó di kó wá bàjẹ́ náà jáde síta gbangba. Àwọn gbogbo bó ṣe ń gbalẹ̀ tó ní kọ́nà yẹn làwọn ń rí. Àmọ́ gbogbo bí ìmọ́lẹ̀ yẹn ṣe ń gbalẹ̀ tó ní kọ́nà ni àwọn èèyàn ń rí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n kó wàhálà bá ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun. Àtàràjà owó ìmọ̀kànnì. Tí wọ́n fi lé Sheikh Ibrahim jáde kúrò ní ibùgbé wọn. Àtàmásàkà jìlẹ̀dà jìhàrà. Àtà tí wọ́n fi kó ìnira bá ara Sheikh. Sheikh wà ní ẹnìkan mọ́. Sheikh wà lẹ́nì kankan mọ́. Àfọlọ́wọ́ àtànẹ́bì. La ilaha illallah. Gbọ́. Sheikh wà kó lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀, àmọ́ wá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀. Sheikh wọ́n kú lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀, àmọ́ tó wá fi ọ̀rọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run. Ìjọba ni wá padà sọ́dọ̀ Ọlọ́run, Sheikh kú lọ́dọ̀ Ọlọ́run. Sheikh wọ́n fìgbà kankan kú lọ́dọ̀ Ọlọ́run. Wá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀. Wọ́n wá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀. Ṣé wá sọ pé lè sálé ìyá ò máa fà ní ìlú ìgbà. Allah mi kata Allah jauh makani Allah rumah kita Allah ada berkelani Allah berkelani Allah dilali Qur'ani Allah Samdani berjafani kuntu arju Allahumma aslahu ya jafani Allahumma. Ṣé o ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó láti báwọn eléyìí ò bá jẹ báwọn ṣe yẹ́kùn lọ sọ́dọ̀ ilé lábá tí wọ́n bá sá. Ṣé o ní báwọn eléyìí ò bá tiẹ̀ bá mi ṣe ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ilé àwọn eléyìí súnmọ́ mi ẹ̀wò tí n bá sọ́dọ̀. Ṣé o rò pé wọ́n súnmọ́? Ṣé o rò pé wọ́n súnmọ́ òun? Àmọ́ bí ṣé o bá mi ṣe dọ́dọ̀ wọn bá sá. Nítorí pé ìtàfẹ́ sáré pé àwọn tí a fẹ́ rí sí ìwò pọ̀. Torí wípé àwọn tí wọn ò fẹ́ rí ṣéwù pọ̀. Àwọn tí a fẹ́ bá ṣéwù pọ̀, tí a fẹ́ bá ṣéwù sí wọ́n pọ̀. Àwọn tí wọn ò fẹ́ bá ṣéwù ṣe pọ̀. Wọ́n àwa fẹ́ kí àwọn tí a fẹ́ bá ṣéwù sí yẹn kán rí àwọn pé àwọn bá ṣéwù sí. Wọn ò wá fẹ́ kí àwọn tí wọn ò fẹ́ bá ṣéwù ṣe yẹn kán rí àwọn pé àwọn ń bá ṣéwù ṣe. Wọ́n bẹ̀rẹ̀ wọ́n ń sá. Àwọn yẹn náà wá ń sá. La ilaha illallah. Gbọ́. Àwọn adébí. Àwọn adébí báyìí. Láwọn àtọ̀nà àtànábì. Ní àwọn àtọ̀nà àtànábì. Àwọn náà wá ń kọ orin tí ṣe òkú ẹ̀kọ́ ilé ìsàlẹ̀ jẹ́ ọmọ fàdí. Ìsàlẹ̀ yàwó fàdí ìgbò. Bẹ́rù máa mi kàtà. Bàbá náà wọ́n kọ orin yẹn pẹ́tọ̀. Ọlọ́run kò sẹ́ni kankan o. Ìwọ Ọlọ́run nìkan ni mo ní o. Ànábì Muhammad ni mo ní o.
Àmọ́ nígbà táwọn adébí. Àmọ́ nígbà táwọn ọba adébí yìí. Adébí pẹ̀lú ọ̀pá Sheikh Majid. Ọba adébí kan pẹ̀lú ọ̀pá bàbá Sheikh Majid. Tí kì í bá mùnáfíkì ṣe. Tó túmọ̀ sí pé gbogbo àwọn táwọn bí lálẹ́ yìí, àìṣe mùnáfíkì ẹ̀jẹ̀ yóò gbà nẹ́bí. Ẹ̀jẹ̀ dúpọ̀ fọ́lọ̀ dáadáa. Tó sẹ́rí fi sọ pé ìjọ tó ń fún ní pọ̀pá ìwá ní pọ̀pá ìpẹ̀lú mùnáfíkì wọn sọ̀rọ̀ ẹ̀ o. Orí ìjọ tí wọ́n fẹ́ ṣe fẹ́ fún wọn ní ọ̀pá ìwọ́ nítọ̀, ó rí pàpá tí mo fẹ́ fi lé ọ lọ́wọ́ yìí. Àpá yìí àtàwọn mùnáfíkì sọ̀rọ̀ o. Ẹni tó bá débì kan. Tó bá débì kan. Bàbá mùnáfíkì ń bẹ̀. Bàbá mùnáfíkì ń bẹ̀. Pẹ̀lú pọ̀pá yìí. Tó bá ilé mú ọ̀pá ìdó bẹ̀. Wọ́n ní yóò dìde. Yóò sàkúrò ń bẹ̀ ni. Ṣé yóò jápa ni. Tó bá sì wá ń bì kan. Tó bá sì wá ń bì kan. Tí mùnáfíkì ò tíì dé. Tí mùnáfíkì ò tíì dé. Tó bá dé tó báyìí. Tó bá dé tó báyìí. Pẹ̀lú pọ̀pá yìí. Pẹ̀lú pọ̀pá yìí. Kò ní dúró o. Yóò kálẹ̀. Yes. Láti mo wá jáde síta. Nígbà tí ọba wá jáde síta. Pẹ̀lú pọ̀pá yìí. Pẹ̀lú pọ̀pá yìí. Ààrẹ nìkan kan kò tí. Ààrẹ nìkan kan kò tí ṣe o. Allah akbar. Mùnáfíkì ò wá bí. Mùnáfíkì ò sí bí nìyẹn. Ẹja dúpẹ́ fọlọ́. Yes. Ó sì ti ṣẹlẹ̀ rí. Ó ti ṣẹlẹ̀ rí tọ̀. Ibi kan tó jẹ́ àyè ọ̀wọ̀. Ibi kan wà tó jẹ́ àyè ọ̀wọ̀. Tí mi ò gbọ́dọ̀ mọ́ dé. Tí ọba wọn gbọ́dọ̀ mọ́ dé. Nígbà náà. Mo wá mú pọ̀pá yìí. Wọ́n á mú pọ̀pá yìí lọ tó bá ti lọ bẹ̀. Ẹni tó ní àyè yìí. Ẹni tó ní àyè yẹn. Ló bá ní ìjọ tó lọ sí mọ́ pọ̀pá ìwà bímọ. Dákun torí ọlọ́mọ mú pọ̀pá ìwà bímọ. La ilaha illallah. Ọ̀rọ̀ náà pọ̀ mi ní sọ́jú bá. Bàbá òní sọ́jú báyìí lọ àmọ́rọ̀ náà pọ̀ pé bàbá má mú pọ̀pá ìwà bímọ. Àmọ́ mo wá béèrè, wọ́n sì mẹni tó fún mọ́ ní ṣe mẹni tó fún pọ̀pá náà mọ̀. Ṣé mẹni tó fún mi pọ̀pá yìí? Àwọn ìrà àwọn mọ̀. Torí kí ni ẹ ṣe ní má mú wa mọ́? Torí kí wàá lè fi sọ pé kí n má mú wa mọ́. Wọ́n ní kí sá mọ̀ mú wa mọ́. Sá mọ̀ mú wa mọ́ ni. La ilaha illallah. Mo ń tẹ̀gbá wá sọ ìdí. Tẹ́ ẹ̀ bá wá sọ ìdí. Máa mọ̀ mú wá bí. Màá mọ̀ mú wá bí ẹ fẹ́ ẹ̀kọ́ táwọn wà kárí àwọn. Àwọn tẹ bá ti sọ̀dí fún mi. Àwọn tẹ́ bá ti sọ ìdí. Mi ní mú wá mọ́. Wọ́n ti sọ̀dí. Wọ́n ní sọ̀dí. Èmi sì bá wọn ṣàdéhùn. Àwọn sì bá wọn ṣàdéhùn. Èmi ni mo ti mọ ṣàdéhùn pé tí wọ́n bá sọ̀dí mi ní mú wá mọ́. Bàbá ló ti bá wọn ṣàdéhùn wípé tẹ́ ẹ bá ti sọ ìdí mi ní mú wá mọ́. Bàbá ti sọ̀dí. Bàbá ti wá sọ̀dí. Ó sì ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tí Ṣẹ́rí fi sọ fún mi. Ó sì ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tí ọba Ṣẹ́rí fi sọ. Mo wá mú pọ̀pá lọ sí òde. Tí wọ́n ti wá ń lọ ọbẹ̀, wọn ò mú bàbá lọ mọ́. Àwọn abígbé náà pa Sheikh Majid. Bàbá wa, wọ́n gbọ́dé, wọ́n jáde lẹ́ni pẹ̀lú ọ̀pá bàbá Sheikh Majid. Bàtà débì. Bàtà débì yìí. Bàtà máa débì. Tọ́wọ́ máa débì báyìí. Mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ókè, bàbá wa dé àdúgbò yìí pẹ̀lú ọ̀pá bàbá Sheikh Majid. A sì débì pẹ̀lú ọ̀pá sí òde àmì. Wọ́n lè débì báyìí pẹ̀lú ọ̀pá bò lọ́dẹ ṣọ́kọ́ tó já mi ẹ pariwo kúlá làdàdà. A sì débì pẹ̀lú ìfìlà ṣé Amara Tijani. Àwọn lè débì báyìí pẹ̀lú fìlà ṣọ́ Amara Tijani Yes. A sì débì pẹ̀lú ẹ̀wù ṣé Amara Tijani. Àwọn lè débì báyìí pẹ̀lú ẹ̀wù ṣé Tijani Yes. Ẹ jẹ́ ká àwọn táwọn wá bí ẹjẹ́ á tún àníyàn wá sí. Gbogbo àwọn táwọn wá bí ẹjẹ́ tó àníyàn wá ṣe o. Mo wá bí àdúrà mi ò gbà. Mo wá bí àdúrà mi ò gbà. Ó kù ṣe lọ́wọ́. Ọwọ́ ẹ̀ ló kù sí o. Allahu Akbar. Mo wá bí àdúrà mi ò gbà. Ọwọ́ rẹ̀ ló kù sí. Nítorí pé gbogbo àwọn tí wọ́n fi wá rólé. Torí pé àwọn tí wọ́n fi bàbá wa rólé. Ayé sàlẹ̀ fún àwọn òdòrè mọ́ sí wa gbọ́ òun. Ẹ mọ́ sí àwọn bàbá wa gbọ́ o. Bàbá wa láwọn kì í ṣàlífà àwọn o. Wọ́n ti mọ̀ pé àwọn odò. Wọ́n ti mọ̀ pé àwọn ó lọ. Tí wọ́n fẹ́ kí àwọn èèyàn máa jẹ àǹfààní àwọn táwọn bá lọ tán. Àmọ́ wọ́n fẹ́ kí àwọn èèyàn máa jàǹfààní àwọn táwọn bá lọ tán. Wọ́n wá pín àǹfààní yẹn káàkiri. Wọ́n wá pín àǹfààní yẹn káàkiri. Wọ́n wá pín sọ́dọ̀ tiwa náà. Wọ́n wá pín sọ́dọ̀ bàbá wa àgbà yìí náà. Títí bá bí mo ṣe ń sọ ọ̀rọ̀ tí mo sọ yìí nǹkan ńlá ni. Ọ̀rọ̀ tí bàbá wa ń sọ yìí káì nǹkan ńlá ni fa. Òru Lailatul Qadri tèmi ó yàtọ̀ sí ìtàkùnsí. Òru Lailatul Qadri tèmi
ó yàtọ̀ sí ìta àti ṣe é bọ̀. Pẹ̀lú ìmúra yìí. Pẹ̀lú ìmúra yìí. Àtọ̀rọ̀ yìí. Tí ìgbàgbọ́ bá wà dáadáa. Tí ìgbàgbọ́ bá wà dáadáa. Táìsàn ò ṣe gbàgbọ́ yẹn. Táìsàn ò ṣe gbàgbọ́ yẹn nínú ọkàn. Tó o sì gbọ́ pé ọ̀pá yìí ṣẹ́fún Màjídì ló. Tó o sì gbọ́ pé pọ̀pá bàbá Maolana Sheikh Màjídì ní. Tó bá ní ìṣòro kan. Tó o bá ní ìṣòro kan. Tí ìgbàgbọ́ tó tọ́jú bá jọ gbàgbé bá ṣe wù yìí. Tí ìgbàgbọ́ tó dọ̀tí tí ò bá jẹ́ kó gbàgbé bá ṣe wù yìí. Tó bá rántí pé mo lálẹ́ tẹ̀kátì kan tí mo lọ́dọ̀ àwọn á ní ọ̀pá Sheikh Màjídì. Wọ́n ọlọ́ọ̀pá náà ṣe nǹkan báyìí fún ọlọ́run ṣiṣẹ́ fún wa. Tó bá sọ pé ìrájú kọ́tì tí mo lọ wọ́n mọ̀ ní ọ̀pá Sheikh Màjídì. Wọ́n ní aṣọ ọ̀pá Sheikh Màjídì ṣe báyìí fún mi wọ̀ lẹ́bùkátà yóò sì níyà. Ọlọ́run lè ṣe. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni pọ̀pá sí ìjánu. Bẹ́ẹ̀ ni pọ̀pá Maolana Sheikh Jamiu Bulala. Bẹ́ẹ̀ ni fìlà tí ó wà lórí mi. Bẹ́ẹ̀ ni fìlà Maolana Sheikh Niyass tó wà lórí bàbá wa yìí. Ó wá ní nǹkan kan tó ń dààmú ẹ̀. Ó wá ní nǹkan kan tí ń dààmú ẹ̀. Wọ́n lá fìlà. Mo gbọ́ pé wọ́n ní fìlà sí amárádé. Mo gbọ́ pé wọ́n ní fìlà Sheikh Niyass ni bàbá dé. Wọ́n lá fìlà náà ṣe nǹkan báyìí. Wọ́n lá fìlà náà ṣe nǹkan báyìí fún mi. Wàláhì nǹkan yóò sì máa ṣe. Àwọn àṣírí tó wà níbi ìjáde alẹ́ yìí. Àwọn àṣírí tó wà níbi jíjáde lálẹ́ yìí nìyí. A sì gbọ́ nínú ìtàn. Wọ́n sì gbọ́ nínú ìtàn. Ẹrú ọlọ́run kan kò ṣaláìsí. Nígbà ẹrú ọlọ́run kan ṣaláìsí. Kò sì níwà dáadáa kankan. Kò sì níwà rẹ̀ kankan. Kò lẹ́sìn dáadáa. Kò lẹ́sìn dáadáa. Àmọ́ Mùsùlùmí ni. Àmọ́ Mùsùlùmí ni. Gbàtó wá kú. Gbàtó wá kú. Àwọn tí wọ́n tò lẹ́yìn ẹ̀ tí wọ́n kírun sí lára wọ́n pọ̀ gan. Àwọn tí wọ́n wá kírun sí lára tó tò lẹ́yìn rẹ̀ wọ́n pọ̀ lọ́ba bíà. Àwọn tí wọ́n wá mọ̀ pé kò ní ṣe dáadáa kò lẹ́sìn dáadáa. Àwọn tí wọ́n mọ̀ pé ọkùnrin yóò lẹ́sìn dáadáa kò ní ṣe dáadáa. Wá pẹ̀lú ọ̀hún lẹ́yìn tó kú tán. Ẹnìkan wá wà nínú wọn, òun wá pe Ọlọ́run lẹ́yìn ìgbà tí bàbá yẹn kú tán. Pé kọ́lọ̀ ò fi ènìyàn kó fi ààyè rẹ̀ hàn. Pé kọ́lọ̀ kó fi ààyè rẹ̀ hàn òun nígbà tó rí èrò lẹ́yìn rẹ̀. Kó má jẹ́ pé àwọn sinú rò. Kó má jẹ́ pé àwọn sinú rò. Nígbà wọn ò rí lẹ́ni rí. Torí pé àwọn ò mọ́sẹ́ ní eré. Ìgbà tí ó sùn tó kó wá rí. Ìgbà tó sùn tí ó lálàá, ó wá rí ọkùnrin. Ó rí nínú kẹ́. Ó rí ọkùnrin yẹn nínú kẹ́. Wọ́n bí pé báwo ló ṣe. Ọkùnrin yìí wà ó níṣẹ́ eré nígbà tó wà láyé ó lẹ́sìn. Bóò ló ti wá rí adúrú kẹ́ yìí. Ó ní ijọ́ tí wọ́n kírun sí ńlá. Ó ní ijọ́ tí wọ́n kírun sóun la. Lẹ́nìkan ṣoṣo ló jẹ́ o. Ó ní ọlá ẹnìkan ṣoṣo péré báyìí lòun jẹ. Ó lẹ́ni náà. Ẹni náà. Ẹ̀wù tó wà lọ́rùn rẹ̀. Ẹ̀wù tó wà lọ́rùn rẹ̀. Wálé Ọlọ́run kan ló fún. Wálé Ọlọ́run kan ló fún. Láìlà ìlàlà. Wálé Ọlọ́run kan ló fún. Àlùbáríkà ẹ̀wù tó wà lọ́rùn rẹ̀ tàbí kí ló sì là ló jẹ́ tó kíkẹ́ tó. Àlùbáríkà ẹ̀wù tó wà lọ́rùn rẹ̀ tàbí kí ló sì là ni ó jẹ́ kó wọ́n rí adúrú ìkẹ́ tó rí. Láìlà ìlàlà Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Lailatul Qadr laysa najmun min an-nujum. Lailatul Qadr tá a sọ yìí kìí ṣe ìràwọ̀ kan ní wàá yọ yàtọ̀ lọ́jọ́ lóòótọ́ Lailatul Qadr yẹn nínú ọgbà àwọn ìràwọ̀. Wa laysa ash-shams wa laysa al-qamar. Kìí sì ṣe oòrùn kan kìí sì bẹ́ẹ̀ ni kìí ṣòṣùpá láwọn aṣọ pé ilé ìbò ṣe yọ lé ní yàtọ̀ láti mọ̀ pé Lailatul Qadr ni. Wa la yatla'u fi as-sama'i. Kódà Lailatul Qadr ò ní lápẹ̀ ní sọ́mọ̀ báwa rí pé Lailatul Qadr lélẹ́yìí o. Ọmọ adraka ma Lailatul Qadr kàdẹ́ni tí ó fi máa ń mọ̀ ni. Wọ́n mú màá ni èèyàn máa ń mọ Lailatul Qadr ni wọ́n sì máa fi mọ àyàn ni. A máa fi mọ àyàn ni èèyàn sì lè máa wá fi mọ àwọn ìwà máa adraka. Máa Lailatul ó lè mọ̀ fi kí wọ́n fi mọ̀ ọ́. Wọ́lá àwọn tí Ọlọ́run fi mọ̀. Wọ́lá àwọn tọ́lọ́run fi mọ̀. Tí wọ́n fi mọ̀ yàn. Tí wọ́n fi mọ̀ yàn. Wọ́lá àwọn tí wọ́n fi mọ̀. Wọ́lá àwọn tí wọ́n fi mọ̀. Fún wa ní àlùbáríkà òru èní. Fún wa ní àlùbáríkà òru èní ìjọba ìjà ṣàkìlà. Fún wa ní àlùbáríkà òru
èní. Fún wa ní àlùbáríkà òru èní yìí. Gbogbo àwa tí a wá ládùúgbò. Gbogbo àwa tá a wá ládùúgbò yìí. Ọlọ́run gbàdúrà ẹnìkọ̀ọ̀kan. Ọlọ́run bí àbùkátà ẹnìkọ̀ọ̀kan wa. Àwa jàmáà